wàláhi wa rabbil kaaba n tó sọ ọ̀pọ̀lọpọ̀ kèfèrí di kèfèrí ẹ̀kọ́ lọ́mú kínní kan lọ́wọ́ mo ti sọ tipẹ́tipẹ́ lọ́mú lọ́wọ́ gbogbo ẹni bá ṣe Islam tó wà lọ́wọ́ òsè má kéèdì mùsùlùmí tẹ́lẹ̀ o èèyàn jẹ́ di mùsùlùmí original mùsùlùmí kókó mẹ́ta tálí kí a mọ̀ lọ́wọ́ èdè o original mùsùlùmí èkó ńjọ́ tí wọ́n lọ bí tí Abu Sufyan lọ bá ọba Rustum tí ń sọ fún pé kíní kan ìyẹn bí léèrè pé àwọn èèyàn yín tó ní kíní yẹn wọ́n fẹ́ bí ọ́n béèrè inú béèrè tó bí ni pé sáré nìkan tó wọnú ẹ̀sìn yẹn tó wá jáde padà nú ẹ̀sìn yẹn torí pé ẹ̀sìn yẹn ò da ní abá ti wọ̀ bẹ̀ wọn padà máa o ó ní ó lẹ́sìn àwọn anábì Ọlọ́run bíi ti máa rí nu ó ní torí pé ìmánì àti ìmánì Ọlọ́run tó bá ti xaalatọ̀ orúkú yẹn kì í jáde mọ́ tó bá ti wọnú kásánrì yẹn kì í ṣe kíní kì í jáde mọ́ gbogbo ẹni ẹ bá rí tó gbẹ́mí tó bá di kèfèrí kéèdì mùsùlùmí tẹ́lẹ̀ yín lẹ́yìn pé mùsùlùmí o kéèdì mùsùlùmí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ afa gẹ̀ ẹ̀ṣẹ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ afa gẹ̀ ẹ̀ṣẹ̀ mùsùlùmí tẹ̀ bá mọ́ sáfà tí ń lọ ṣe babaláwo táwọn ọ̀tẹ̀ babaláwo jọ ń ṣe síra wọn ṣé mùsùlùmí nù ebi ló bẹ́ẹ̀ rí fi àwọn náà ti rọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀gá yín tán ọ̀dọ̀ àwọn ni wọ́n wá ọ̀dọ̀ wọn ni wọ́n lọ ìsìlámù tẹ̀ ṣe tẹ̀yìn àti babaláwo jọ ń ṣiṣẹ́ papọ̀ ṣé ìsìlámù náà nù ẹ̀ mọ̀ pé kèfèrí lòun náà ìtalọ́yàtọ̀ ọ̀kan náà nínú ìtalọ́yàtọ̀ ọ̀kan náà ní kíni nínú inú àti tèwọ́ lọ́wọ́ àjù èyàn dégbò tó wẹ̀wù èyàn ń dẹ́ ìgbò rẹ̀ bàtà yóò sì wẹ̀wù tí ọmọ yẹn abẹ́ẹ̀kọ́ ni tẹ́ ẹ̀ ní mọ̀ pé gbogbo àwọn afọ ní ológun adégbò ni wọ́n egbò ń bẹ lára wọn wọ́n wá wíláwà níbò wọ́n wíláwà ní wọ́n fi bò wọ́n wọ agbádá bò wọ́n wà báyà ẹ̀yà àtàwọn babaláwo ọ̀kan náà ni àwọn ẹ̀ ń dìgbẹ́ fún yín àwọn ẹ̀ ń bá yín sógun àwọn ẹ̀ ń mú yín wọlé awo mọ yín gbìlẹ̀ àwọn ń sàṣìjẹ́ fún yín wọ́n ń ṣe gbẹ̀ ń gbẹ̀ ń ṣe gbẹ̀ ẹ̀ wá sí ẹni wọ́n ń lálàsí ẹ̀yin mùsùlùmí àwọn ọ̀gá yín gan ọmọọṣẹ́ wọn ni wọ́n. ọ̀kan sọ njó ni mo gbọ́ njó ni ó ní olóńkéwú ẹ má gbọ́ o olóńkéwú òun lọ́mọlé kéwú òun kọ́ mọ́ kéwú òun tún ṣe mọ́ mọ́sálásí òun tún kí tàràwí fáwọn èèyàn ọlọ́run àtàwọn ọ̀rẹ́ òun táwọn jọ sí jẹ́làbí àwọn àtàwọn ọ̀rẹ́ òun táwọn jọ sí jẹ́làbí àwọn wá fẹ́ sasẹ́ kan ó wá nídìí káwọn bọ Ògún àwọn wá lọ bọ Ògún ìjọ òun lòun wá rò pé àá Ògún yìí náà làwọn bàbá òun bọ ẹ̀yin náà gbọ́ ó ní bàbá òun náà Ògún náà wọ́n ń bọ tẹ́lẹ̀ ọ̀dàkọ̀ afọ ọ̀dàkọ̀lé àwọn afọ àwọn alágbájá làwọn jọ lọ bọ Ògún ó lóun wá wò pé kí àwọn wàhálà tó ń tanra òun wọ́n bá ń pè Ògún náà làwọn bàbá òun bọ wọ́n bá ń pè kí ní ìwúlò ní kó ń kó padà sí onídùú tó jọ sọ̀hún dológun padà nù tó fi jáde gbogbo àwọn tẹ́ ń wò yẹn àwọn tó mi bá tún náà sí àwọn afá fún yẹn rọ́ọ̀bà yẹn o mo sì sọ fẹ́ yẹn afá yẹn láti jọ ni mo ní ànídìí yẹn máa lọ ayọ̀ǹda yín kí wàhálà ayọ̀ǹda yín ànídìí yẹn máa lọ ayọ̀ǹda yín innama ya'muru masajida Allahi man amana billahi afaka táwọn lọ wà. innama ya'muru masajida Allahi man amana billahi. ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ bá ń pẹ́ fẹ́ jẹ́ babaláwo ẹ fẹ́ jólógun ẹ máa lọ bọ́ bá jẹ́ àbá àdínì ayọ̀ǹda rẹ̀ bọ́ jẹ́ sẹ́ríkì àdínì ayọ̀ǹda rẹ̀ bọ́ jẹ́ turakì àdínì bọ́ jẹ́ alásàlátù ayọ̀ǹda rẹ̀ torí pé irú yín ò gbọ́dọ̀ wá mọ́sálásí tẹ́lẹ̀ Ọlọ́run láwọn tí wọ́n máa lo mọ́sálásí tí wọ́n máa kírun bẹ́ẹ̀ tí wọ́n jòyè ń bẹ́ẹ̀. innama ya'muru masajida Allahi man amana billahi. àwọn tó gbà pọ̀ lọ́run tí mẹ́ni wọ́n dúró pẹ̀lú Ọlọ́run. wal yawmil akhir. tí wọ́n pàjọ́ lè kí á mọ̀ gbọ́. wa aqama as-salah. tí wọ́n ń kírun déédéé. wa ata az-zakah. sàkà dáadáa. wa lam yakhsha illa Allah. tí wọ́n bẹ̀rù kankan àfọlọ́ nìkan. فعسى أولئك أن يكونوا من المهتدين. àwọn yìí wọn lẹni tó mọ̀ náà lọ́ba nǹkan ayé àti ìjọba yẹn kan shahidina ala anfusihim bil kufr àwọn tí wọn fẹ́ kẹ́fẹ́ rí làwọn náà lọ́wọ́ shahidina ala anfusihim bil kufr. ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر. Ọlọ́run ní kò yẹ kẹ́ wá mọ́sálásí ẹ̀yin ẹlẹ́bọ tẹ́yin náà mọ̀ pẹ́lẹ́bọ ní ìwọ àfa tó ń dòńdè kí ló ń ṣe mọ́sálásí. lábẹ́ àbáyà rẹ̀ jàlábíà rẹ̀ ó ń dè lọ́wọ́ mi sọ àdìsí tó múndè wá àdìsí tó múndè wá sọ àdìsí tí ó ròndè mbẹ tó ẹ pé àdìsí ànábì àwọn sàbẹ̀ làbá ń tẹ̀lé o ànábì làbá tẹ̀lé o mú ẹ̀rí wá fóńdè ìmáàmù mi ìtẹ̀rí tó bá dúró lẹ́ni mímbà rí àlìjẹnú ni o torí ó ń dè tó dè sí di àti fúnpá ẹlòmíì wé nǹkan mọ́ra wà ní ọlọ́ni gbogbo ẹ̀yin ilé yìí kò yẹ kẹ́ ẹ wá máa farabalẹ̀ máa kàn lè mushrikina kò tọ́ fẹ́ lẹ́ bọ́ an ya'muru masajida Allahi kẹ́ ẹ máa wá masalasi shahidina ala anfusihim bil kufur tí wọ́n mọ̀ pé kèfèrí làwọn sẹ́ni tí ń lọ gbógun lọ́dọ̀ kèfèrí kí lóun náà jama ẹni táwọn kèfèrí ń gúnṣẹ́ fún kí lóun náà ẹni táwọn kèfèrí ń bá gbé ẹbọ lóru kí lóun náà kí lẹ̀ wá ń wá kí lẹ̀ ń wá má lọ ẹja dára wa mọ̀ ẹ̀yin lẹ pọ̀ láàrin wa lẹ́gbẹ́ fi ń jẹ wá ọkùnrin kan ní kó tọ́nu ń bẹ̀ wọn
jẹ́ ẹ̀rọ jókòó rẹ̀ mọ́ ó ní àdìsá ó sì wọn bá àwọn lọ́wọ́ àmì nu mọ́tò yẹn náà sẹ́ẹ̀dì kí ni sinmi láti gbọ́dọ̀ tàdìsá ń bínú àdìsá ní kí ló ń sẹ́yìn àfa náà ẹ lọ sọ ara yín náà yàfa àbá ẹ sì mọ ara yín náà àwọn la mọ́ta ṣe náà sí masalasi náà tó fi kún gbàtẹ́ dá masalasi náà lẹ́tẹ̀ wá bá èmi àdìsá ẹ wá bá èmi àdìsá mo sọ fún yín jọ́nà pé masalasi náà máa kún náà ni mo sì ṣe iṣẹ́ náà síbẹ̀ masalasi náà wá kún ẹ wá ń rí èmi àdìsá fi ẹ sọ ara yẹn yàfa àwọn àbá náà sì ṣe wọ̀ ẹ dàgò ṣé ìmáàmù yẹ kókó máa lọ jọyìn àdìsá ọ̀dà àbí ọ̀dà kọ́ máa lọ sọmọsẹ́lẹ̀ yẹn àdìsá ọ àdìsá bínú gánjọ́ ọ̀nà ni èmi àdìsá kọjá kọjá bẹ́ẹ̀ ìmáàmù àbá èmi ìmáàmù kọjá kọjá bẹ́ẹ̀ èmi tó yẹ pé mi náà lè wá bá níjọ́ náà lọ́hùn tí mọ́sálásí náà kún mo ní yóò kún mo ṣe nǹkan síbẹ̀ mọ́sálásí náà ti wá kún èmi àdìsá lẹ́wọ̀n rí fi sọ̀rọ̀ yẹn yàrá ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ẹlẹ́dẹ̀ ń bẹ mọ́sálásí ẹlòmíì dẹ́ mọ́ ẹlẹ́dẹ̀ lọ gbọ́dọ̀ ẹbí jáde ogun tí bá ń jọ gèrègèrè kó dìde kó lè jìnnà o gbogbo ẹ̀kọ́ gbogbo àwọn eléyìí lọ fọ àrífín gbogbo àwọn táwọn babaláwa bá wá wẹ̀ tí wọ́n mọ́ wọ́n wẹ̀ wọ́n wọ́n ṣe kí ni wọ́n mọ́ wọ́n fà ìmọ̀ sin lọ́hùn mí tó wà lọ́lé kéwú tó gbé lárúbáwá wọ́n tó padà sí di kíní ogun tí wọ́n ń sin lé bàbá rẹ̀ lọ́ba fi gbé àfa lárugẹ fi gbé àfa ìjáfọ́ fi gbé lárugẹ. shahidina ala anfusihim bil kufr. àwọn tó ń bẹ kèfèrí àwọn náà bẹ kèfèrí ni wọn gbẹ ti ń ṣẹbọ kèfèrí pátápátá ni kò dàrú ẹ máa lọ àyọ̀ǹda yín ẹ̀yin lẹ fàrífín ẹ̀yin lẹ já wọn èèyàn owó ẹ̀kẹ́ máa mọ̀ ẹ̀yin lẹ jẹ́ wọn ó pèrè àwọn mùsùlùmí kí wọ́n tó padà síbi kèfèrí padà wọ́n pèrè wọ́n ẹsẹ̀ mùsùlùmí o wọ́n pèrè àwọn mùsùlùmí wọ́n tó wá padà sí ìdí kèfèrí padà ẹ̀yin lẹ fà. ulaika habitat a'maluhum. ọlọ́ni á ṣe kéde fún yín irun yín àwẹ̀ yín sàkà yín kò sí kàtẹ́ balẹ̀ kí a máa bẹ̀ o. wa fin. ẹ dúró lójú kan ẹ dúró lójú kan ẹ̀yin àfa ẹ dúró lójú kan ẹ̀yin mùsùlùmí babaláwo ẹ dúró lójú kan ẹ̀yin baba àdínì ìyá àdínì àti àdínì ẹ̀gbọ́n àdínì ẹ dúró lójú kan torí gbogbo yín pátápátá àwa ń rí yín lára wa mùsùlùmí kan náà gbogbo wa àmọ́ kẹ́ ẹ máa ṣe báyìí ẹ dúró lójú kan mùnáfíkì lẹ́ ń jẹ ìyẹn sì dá mùnáfíkì mọ̀ ìyẹn dá wọn mọ̀ o ìyẹn dá wọn mọ̀ àmọ́ ẹ dúró lójú kan bẹ́ẹ̀ bá máa lọ ọ̀hún ayọ̀ǹda yín èmi sọ́kọ̀ ayọ̀ǹda yín bẹ́ẹ̀ bá wa dúró ẹ dúró ní ojú kan bí tọ́lọ́ wa tànẹ́bí fi yín síta wa wà ẹ dúró ń bẹ́ẹ̀. wa fin nari hum khalidun. káfọ́ lọ bọ́ọ̀gùn tọ́mọ bàbá ológun wa rí i pé kí làwọn ń ṣe inú sàlámù ọ̀hún gan ogun bàbá mi náà wọ́n padà sí wọ́n bẹ́ẹ̀ ta kí n padà sí ibi tí bàbá mi ní ṣe ní bá ń sọ ogun rẹ̀ padà ó dẹ̀ sọ ní kíni ó ní gbogbo ẹ̀yà fáwọn ọmọ yìí o bí ara yìí lèmi náà jó ní tàjọ́ ń lòdì sún náà tàjọ́ ń ṣe jálàbí ìgbà mo rí pé kó sí nǹkan kan bẹ́ẹ̀ náà mo fi padà sí nǹkan bàbá mi ìyẹn sì tàn yẹn mọ́ èmi dún bí ọ̀dà ẹ̀yin náà ẹ̀ má tàwọn èèyàn mọ́ ẹ jáde ó tún pè wọ́n pé wọ́n bọ̀